ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ tẹ́ bá ti náfẹ̀ẹ́ láti máa wò tí orúkọ tèmi padà Kẹ́mi Bùkọ́lá lórúkọ tèmi ń jẹ́ adẹ́kú bó ṣe lọ mo dúpẹ́ lọ́wọ́ gbóyin o lágbá lọ́wọ́ rẹ́pẹ́ tí wọ́n tẹ́jú àjà iléeṣẹ́ wa àgbà ní òní ọ̀dọ̀ mo dúpẹ́ mo mọ̀ ní orí ọ̀rọ̀ tí mo ní mo máa bá wa sọ láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kọ́nà kó ṣàánú wa ìyá bá ń fi lè sè kọ́nà kó síbi kọ́nà kó ṣàánú wa nípa obìnrin ìyàwó ilé tó fún ọkọ ẹ̀ ní HIV. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí a bá àwọn ọmọ wa sọ̀rọ̀, àwọn àbúrò wa, àwọn ẹ̀gbọ́n wa, ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀. Ṣé rí ilé ayé tí ń lọ sópin, gbogbo ọ̀nà ló mọ̀ tó gbogbo nǹkan tí ò ṣẹlẹ̀ ní ayé ìgbà kan ló ń ṣẹlẹ̀ sí. Àrùn HIV ó ti dàbí àrùn typhoid ní Nàìjíríà. Àrùn HIV ó ti dàbí àrùn typhoid. Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá ń ṣe o, mo fọ Ọlọ́run bá bẹ̀ yín. Ìwọ obìnrin tó bá rìnrìn kùnrin kíyèsí ara ẹ, ìwọ tó bá rìnrìn kùnrin ọkùnrin kíyèsí ara ẹ. Bó ṣe lọ rèé o, ọkọ àti ìyàwó tán ti fẹ́ra wọn látọjọ́ tó ti pẹ́ díẹ̀. So wọ́n jọ ọkọ ralẹ̀, wọ́n kọ́lé. Níwájú ilé yẹn ni ọkọ ṣí ṣọ́ọ̀bù ńlá tó jẹ́ pé gbogbo àdúgbò yẹn ọ̀dọ̀ obìnrin náà ti ń rajà. Gbogbo bí àdúgbò yẹn ṣe tó torí ṣọ́ọ̀bù ẹ̀ kò sí nǹkan tó wá débẹ̀ láyé tó ò ní rírà àfi nǹkan tó ò bá sí tí wọ́n ń tà ní kinní ló kù. Gbogbo nǹkan tó ń tà láyé yìí provision ni ó ń tà àtọ̀ ń ta cement, kò sí nǹkan tóbìnrin ò ń tà. Bíṣọ́ọ̀bù mẹ́ta náà ni ọkùnrin yẹn jápọ̀ ló jápọ̀ níwájú ilé ẹ̀ torí 2 plot ni ó rà. Obìnrin ṣáà wà níbẹ̀, wọ́n ń gbádùn, ọkọ ń lọ bí iṣẹ́, ìyàwó ń tajà. Ìgbà míì gan ọjà tó ń gbà gan ọkọ ló máa ń lọ ń ba gbà á. Wọ́n tó bá ọjà bá ti dé báyìí ọkọ ló máa lọ, tó bá ti mọ̀ láti ṣe ló máa lọ kó gbọ́ ọjà yẹn wálé. Ìyàwó òun fi bẹ́ẹ̀ jáde, kò yẹ yín torí ọjà àwọn ọjà yẹn wọ́n tí obìnrin gan bá jáde fún ọjọ́ kan gbogbo aládùúgbò gan náà máa forí gbárí ń bẹ̀, wọ́n fara nǹkan. So ọkọ ti wá máa wọ́ọ̀rì tí bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ àwọn ọjà ẹ máa lọ máa bẹ́ẹ̀ gbé. Gbogbo bí ó ti ń gba ọjà lọkùnrin yẹn mú adẹ̀ lọ bá gbé ọjà débi pé àwọn minerals àwọn malt gbogbo wọn máa fi mọ́tò wá já. Ó níbì kan tẹ́ pé minerals o malt o gbogbo nǹkan báyẹn omi ó níbi tó ó ní ṣọ́ọ̀bù tó ń já yẹn sí. Ó ní ṣọ́ọ̀bù tó ti ń ta provision, ó dẹ̀ ní ṣọ́ọ̀bù tó ti ń ta cement. Kẹ́ ẹ mọ bí ọkùnrin ṣe try fún ọmọbìnrin tó. Wọ́n ṣà ń bá eré àníyàn lọ, wọ́n bímọ mẹ́ta, wọ́n ṣà ń ṣe wọ́n yí gbogbo ẹ̀ mọ́, kò sí wàhálà kò sí jà. Obìnrin òde ń jáde kódà ibi tó lè dé kò ní ọ̀rẹ́ ládùúgbò. Ẹ mọ̀ pé ẹni tó náà bá ṣe fún tó ti jí pé owó ẹ̀ jí àti máa wọ́rẹ̀ lọ ó máa ṣe díẹ̀. Ẹ mọ̀ pé àwọn èèyàn nílé ayé ní ìsinmi pé tó bá ń wáyàn lọ tí ò bá wọ́ ẹ wá àwọn ọ̀rẹ́ yẹn á jókòó. Kẹ́ tó lè rí ẹni tó lọ́run bá gbà fún kó dé máa wáyàn ló máa ń pẹ́ gan. Mo rò pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, kò ń jáde kò dẹ̀ sẹ́ni tó wá òun náà dẹ̀ ń wáyàn lọ. Lẹ́yìn káwọn ọmọ ẹ dé láti sùkúl kí mọ́tò wá drop àwọn ọmọ ẹ kó fún àwọn ọmọ ẹ lóúnjẹ nínú ṣọ́ọ̀bù ń bẹ̀ kó lè tún máa ta jẹ̀ ló tán. Wọ́n ṣáà ń ṣe bẹ́ẹ̀, wọ́n ṣe bẹ́ẹ̀ kò pẹ́ kò jìnnà tó wá tó táìmù kan ọkọ ń sick ìyàwó ń sick, àwọn méjì wá ń sick lẹ́ẹ̀kan náà. Ìyàwó wá lọ sí hospital, ó ní hospital yẹn ìyàwó ló mọ dókítà yẹn. So ìgbà tó ṣàmàdé wọ́n lóbìnrin mú àwọn oògùn yẹn pọ̀, paracetamol o, oògùn typhoid ó ṣàkógbó ẹ̀ wá, ó kò fọ́pọ̀ pé kọ́kọ́ máa lò ó, òun náà ń lo tiẹ̀ nígbà tó ń lo oògùn yẹn. So ara ọkọ dẹ̀ yá, ìyàwó náà kò tí wọn tó ṣe everybody wà okay. Wọ́n ní nǹkan tí ọkọ tẹ̀ wá ní àkíyèsí ni pé ó wá ní oògùn kan nínú oògùn yẹn, ó wá ní kọ́kọ́ máa lọ́kọ́ ní ọkọ ti máa lò ó kò lè jẹ́ kọ́ ní akọ pé ara òun ti yá kí lòun máa lo oògùn fún òun láìkẹ́ òun ò lè máa lo oògùn lójoojúmọ́. Wàá dẹ̀ máa ní bàbá lágbájá ṣe ẹ̀ tí lo oògùn yín ó dáa ara òun ti yá náà kí lòun ti fẹ́ máa lo oògùn fún. Ọkọ ṣáà yí mọ́, ọkọ yàrí ẹ mọ̀ pé ọkùnrin wọn gbọ́ rẹ̀ gbè. Ọkùnrin bá ní pé kó o máa lo òun ò lo oògùn ara òun ti yá, òun ti wà okay, òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ kí lòun ti máa lo oògùn fún òun ráyè. Wọ́n ní ìgbà míì ọkọ á lò, ìgbà míì tó wá ní àpò ọkọ níbi iṣẹ́ ti lo oògùn yìí ní onílò oògùn àná ò ti lò ó. Wọ́n ṣà ń bá rí àníyàn lọ, kò pẹ́ kò jìnnà sickness ẹ̀ tó wá padà sí ara ọkọ, sickness ẹ̀ wá le gan. Ṣé mọ̀ pé ìyàwó ń lo oògùn tiẹ̀, ìyàwó ti mọ nǹkan tó ṣẹlẹ̀
bọ̀ kò lè sọ fọ́kọ pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ ọkọ mi o, kò sọ fọ́kọ. Tápọ̀ sọ fọ́kọ ni nǹkan tó ṣẹlẹ̀ yìí ìbá má ti ṣẹlẹ̀. Wọ́n ní ìgbà tí sickness ẹ̀ wá le gan, àwọn family dẹ̀ ní wọ́n ọ̀hún tí ẹ̀rọ kan sí pé bóyá ó ní HIV àmì nǹkan kan. Wọ́n ṣe àgbo fún, wọ́n ṣe ilé fún, wọ́n ṣe tọ̀hún fún, wọ́n ṣàyàn ọ̀fà ní o, ọ̀fà ní o, kíní kan wọ́n á tún lọ sí eléwọ́ ọmọ, wọ́n á kàgbó fún, wọ́n ṣàyẹ̀ ẹ̀ wá jókòó tó ṣàgbó fún torí máa yẹn nìkan nìyá ẹ̀bí, òun nìkan nìyá ẹ̀bí kò níwájú kò ní lẹ́yìn. So ìyá ẹ ní láti fi ìlú òkè sílẹ̀ wá jókòó ti ọmọ ẹ̀, wá jókòó ti ọmọ ẹ̀ pé wọ́n ṣàǹtọ́jú ọṣẹ ogun ẹ̀ ẹnìkan kò ṣèyàwó. Ṣùgbọ́n tó yára ni àbúrò màmá yẹn wá jẹ́ ẹ̀mọ̀ ẹni tó àwọn tó ju wọn tó lọ wá kí màmá yẹn ó dúpẹ́ pé ìyá òde ẹ̀gbọ́n òde wá kí sílé wá wípé síkẹ́ẹ̀tì tó ń ṣe ọmọ irú síkẹ́ẹ̀tì wo ló tiẹ̀ ń ṣe wá ní orí afọlé ní ẹ̀dùn àdùn lọ́la gbogbo ló tiẹ̀ ń ṣe kọ́nà kó tiẹ̀ ṣàánú èèyàn kò tiẹ̀ lè lọ bí iṣẹ́ mọ́ báyìí. Wọn náà wá ní ìyàwó ọkọ wa àbúrò wọn yà pé ẹgbẹ́ sí hospital náà tẹ̀ ti gbé sí hospital ó ṣe ń lo oògùn ẹ̀ ó ní ẹ lọ ṣe tẹ́ẹ̀sì. Àwọn náà ṣe tẹ́ẹ̀sì ní typhoid, ìyàwó gbọ́dọ̀ tẹ̀lé owó kọ́dà ń pé a ṣe tẹ́ẹ̀sì dájú typhoid and fever lónìí. Wọ́n lọ gbé pé kán tún lọ ṣe ló bá fún wọn ní note pé kán lọ sí general hospital wọ́n lọ bá ọ̀rẹ́ òun báyìí. Ẹ̀wọ̀n pé màmá ti wà ń bẹ̀ yá pé màmá ò sí ń bẹ̀ obìnrin ò ní lọ. Mọ́dún ọjọ́ Monday Saturday náà ní máa ń wá ọjọ́ Monday báyìí màmá ti pé pẹ̀pọ̀ yáyáyáyá já máa lọ sí wọ́n ní rárá màmá ní rárá o ó ti pe driver ọmọ ẹ̀ wọ́n ti kó sí mọ́tò ti lọ. Wọ́n ní kí ìyàwó dúró sílé pẹ̀lú àwọn ọmọ bá dé láti sùn wọ́n ríyàn dé bá wọ́n ti lọ. Ìgbà tó yà débẹ̀ wọ́n ṣe máa yẹn bó ṣe ń ṣe ó ṣàlàyé fún dókítà yẹn tó wà ní pé òkè o wọ́n ṣe gbogbo test ó ní kó lọ wọ́n rí gbogbo test ẹ̀ kò sí anything kí ni ṣáà ṣì ń ṣe máa yẹn wọ́n ló wá tó pé ní wọ́n bá pàbúrẹ́ pé nǹkan the same thing machine sickness ń pọ̀ sí ni o wọ́n lọ́wọ́ tó pọ̀ ọ̀rẹ́ ọkọ rẹ̀ pé kán padà wá wọ́n bá gbé padà lọ ní nǹkan bí oṣù kan sí ra wọn àti wọ́n máa débẹ̀ wọ́n test bó test rẹ̀ tó ṣe náà ti ṣe ok ẹ ká lọ ṣe test HIV wọ́n nígbà tó máa débẹ̀ báyìí 100% ní HIV ló bá sọ fún ọkọ pé sorry o báyìí o nǹkan tó ń ṣe ilé léyìí o wọ́n náà kọ́kọ́ dákú lọ náà bó lòun ti kó àwọn tóun ti fẹ́yàwó òun ò ní àlè rí òun ò lóbìnrin kankan ní láìfò òun kóun lọ bí iṣẹ́ kóun dé kó tún ní ọjà kóun lọ gbé ọjà òun ò ná rẹ̀ òun ò lọ pátí òun ò lọ sílé ọlọ́tí òun ò ní girlfriend òun àwọn ọ̀rẹ́ òun gan òun ò wá wọn lọ wọn wá wọn lọ orí fóònù làwọn ti ń kíra bọ́ọ̀lù ọ̀ṣun wá kàgbákò HIV wọ́n bá ní ọgbà tó ń délé wọ́n bá pe meeting ó ló ti lè ṣó à máa rántí wọ́n ní ìgbà tó máa táṣì máa túṣẹ́ wá rí pé ìyàwó ti ní ó ti mọ̀ pé òun ti ní HIV yẹn oògùn tó ń lò òun ló bọ́kọ ẹ̀ náà gbà òun ló fọ́kọ ẹ̀ tọ́kọ ò lò tọ́kọ ẹ̀ náà ti wà òkè èwo ni kéèyàn wà òkè kó tún máa kó oògùn jẹ òun ò láìkí ẹ̀ ìyàwó ń lò ó tiẹ̀ ìyàwó ń lo oògùn yẹn tí ò fi ní rárá ó dẹ̀ rí pé àwọn ọmọ ẹ̀ náà ò ní àmọ́ wọn sọ nípa àwọn ọmọ bọ̀tì wọ́n ní gbogbo wọn lọ tẹ̀sí àwọn ọmọ wà òkè wọ́n ní wọ́n ṣá ọ̀rọ̀ wá di bí ò lọ ìyá ẹni wọ́n wá pé wọ́n ti wá mọ̀ pé àtọ̀dọ̀ ẹni àrùn yẹn ti wọlé sọ́kọ lára wọ́n bẹ̀rẹ̀ sí ní fà á ìgbà tó wá yá ló wá sọ pé kán ṣe òun jẹ́jẹ́ òun ò ní boyfriend méjìlá ayé òun ó lè ṣe wà ipá náà kó ṣàánú èṣù ní o kí lè èṣù ta lẹ́ni tí ó kó kíní burúkú ìran ẹ̀ ó wá jẹ́ ẹni tí ó mú ọkọ ẹ̀ dé àdúgbò yẹn tó bá ọkọ ẹ̀ ra ilẹ̀ tọ́jọ́ iṣẹ́ níbì kan náà tó sọ ẹ̀ mọ̀ wọn ń ṣọ̀rẹ́ o but kí òjò máa ṣe kó máa ń sọ̀rọ̀ ọlẹ̀ kọ́pẹ́ wa ní òun náà dẹ̀ fẹ́ ra ilẹ̀ o kó wá bá gẹ́ẹ̀tì ilẹ̀ òun ni ẹni tí ẹni ẹ̀ dẹ̀ ti kú ọkùnrin yẹn ti kú nǹkan tó pa náà nìyẹn ó ti kú lọ́wọ́ wá di bí ò lọ ìyá ni ọkùnrin máa tó mú ọkọ̀ wá sádùúgbò tó bá gẹ́ẹ̀tì ilẹ̀ ìyẹn ti ṣaláìsí ọkọ̀ wá rántí pé ládùúgbò yẹn ọ̀rọ̀ yẹn jà ràn ìràn pé
wọ́n ní HIV ni ló pa bàbá tó rán ní kó rù tó fi kú ni wọ́n gbé kúrò lé bí ìlú tó ń gbé lọ ló kú sí. ó ní ọ̀rẹ́ wa ta sí àwọn èèyàn létí pé nǹkan tó pa máa yẹn nìyẹn. ibi tí mo wá mọ̀rọ̀ lọ nìyí àbúrò máa yẹn tó jẹ́ ọbàkan ẹ̀ ó wálé lọ́jọ́ kan wọ́n lọ́jọ́ yẹn brọ́dà ò sí nílé wá wálé wọ́n ní ìdìbò tó fi bá máa yẹn àtìyàwó ẹ̀ ìgbà tí bàbá wa dé ìyẹn ọkọ ló wá pe ẹ̀gbọ́n ìsákèsí pé ẹ̀gbọ́n mi mo máa ní nǹkan kan léèmí ọ̀rẹ́ yín kan tẹ́ ẹ ní ó bá ń gẹ́ẹ̀tì ilẹ̀ tó wà ládùúgbò yìí ìdúró tó ń fi báyàwó yín àti ẹ̀ ó ní wọ́n mú fúnra dání o wọn ló ní lágbájá ó ṣe máa ń ronú báyẹn pé ìyàwó òun pé ẹni tí òun jáde ẹni tí òun lọ pàtí ẹni tí òun lọ́rẹ̀ẹ́ pé láyé òun fògùn ìyàwó òun fi gbárí pé ìyàwó òun ò lè ṣerú kan bẹ́ẹ̀ láyé pé ọmọ ẹ̀dẹ̀ ni ẹni tó wà responsible ni òun ò rí nílùú ẹni tó lè máa ṣe rọ́bìṣì yẹn wọ́n ní bí àbúrò ṣàṣègbẹnu dákẹ́ nìyẹn ó ṣà ń báyà níyàn lọ wọ́n ní àtìgbà yẹn ni máa yẹn máa ń wọlé ẹ̀mọ́ ẹni tó bá yàn gẹ́ẹ̀tì lọ ó ti free láti wọlé láti jáde láti wọlé aládùúgbò ò lè fúnra sí gan wọ́n ti múra gẹ́ bí ọmọ ìyá wọ́n ṣọ̀rọ̀ tẹ́lẹ̀ bọ̀ gbà tó ti bá gẹ́ẹ̀tì lẹ́yìn bí gan àwọn iṣẹ́ tó ń ṣe ní àdúgbò yẹn gan nílé yẹn gan ní máa yẹn gan ló dúró ló bá wọn kọ́ lẹ́yìn ẹ̀mọ̀ wọ́n wà ń gbòòrò wọ́n ló máa jáde ó máa wọlé àwọn aládùúgbò ò lè sọ pé kí ló ń wà náà wọ́n bọ̀ dúró tí bọ̀bá yìí fi bá àwọn méjèèjì lọ́jọ́ ẹ̀ nínú ṣọ́ọ̀bù tán jókòó sí ó mú fùrà dání ó sọ fún bọ̀dàbọ̀dá ní láìlẹ́ kó má bá òun sọ ìyàwó òun tó sí ìyàwó òun ó ṣe ní ìranù pé láyé ìyàwó ò lè ṣerú nǹkan báyìí làbúrò wa ní ṣe bí òun sọ fún lọ́jọ́ tó ń wá bóun dúró tóun fi bá ọkọ àtìyàwó at least kí ọ̀rẹ́ ọkọ kó jókòó síwájú kí ìyàwó náà kó jókòó kó kọjú sí agbọ́dẹ̀ máa jọ rojọ́ kí ló lè wà láàrin ọ̀rẹ́ ọkọ àti obìnrin láti máa jọ máa rìn kódà ọ̀rẹ́ ọkọ gan tó kò bá sílé ò ní láti jókòó sí ẹ̀gbẹ́ ìyàwó ọ̀rẹ́ ẹ̀ tí ọ̀rẹ́ ò bá sílé tó bá wọ́ ọ̀rẹ́ wálé tí ò bá sílé ráìtì ẹ̀ padà lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ ọ̀rẹ́ ìyàwó tó bá wá ọ̀rẹ́ ẹ̀ lọ sílé tó ò bá bá ọ̀rẹ́ ìyá ọ̀rẹ́ ẹ̀ ráìtì ẹ̀ ò jókòó ráìtì ẹ̀ padà babalágbájá ọ̀rẹ́ mi kọ àwọn òsín ló ṣe ókè ẹni mo wá lé o máa padà wá ó tán ibi tí wọ́n ti máa ń wẹ̀ tó máa fi wẹ́kọ̀ nǹkan àbọ̀dọ̀ ṣe máa ń pòwe yẹn nìyẹn wọ́n wá ní ọkùnrin wá sunkún pé àótọ́ ni o pé ìyàwó òun ò ṣojú bí ẹni tó ń ṣèrànù òun lọ church òun lọ church òun ka bible kò pa ṣọ́ọ̀ṣì jẹ ó dẹ̀ ń tọ́jú lé òun rí ní patí òun ò rí níbi kankan òun ò rí kó bọ̀rọ̀ ẹni gbogbo ọ̀nà ló ń fi trọ́ọ̀sì ẹ̀wọ̀n á mọ̀ pé nǹkan tó ń ṣe lélẹ̀ wọ́n ní bí máa ṣe bú sẹ́kún nìyẹn pé àwọn ti fọwọ́ ara ń ṣera òun ti finá sórí òrùlé sùn wọ́n ní màmá tó yẹ pé òun nìkan lọ́mọ tó bí láyé màmá gbogbo ẹbí bẹ̀rẹ̀ sí ní ké torí HIV yẹn ó ti kọjá eléyìí tó lè máa lo oògùn sí ìyàwó sì wà òkè nǹkan tó yẹ kó ṣe ni pé ó yẹ kó pe ọkọ ẹ̀ sákìyèsí kó já fọ́kọ ẹ̀ kó jọ máa lo oògùn yẹn kó dẹ̀ máa bá ìgbésí ayé wọn lọ bọ̀tẹ̀ ẹ̀rù ń bá kíríkà ti gbọ́ pé èmi tọkọ mi trust mo wá ṣerú kọ báyìí fún òun ló pa obìnrin yẹn nìjẹ́ kóbìnrin yẹn sọ̀rọ̀ ṣé nǹkan tí mo fẹ́ pe ẹ̀yin àkíyèsí ẹ̀yin èèyàn sí ìbájọkùnrin ṣé ayé tá a wà yìí ó ti kọjá ayé ìgbà àwọn bàbá wa o ayé ìgbà àwọn ìyá wa trust nobody mo máa ń sọ trust nobody nípa pé ìṣekúṣe yìí sórí ìwọ tí Ọlọ́run fi sí ẹ lọ́kàn tí òun ṣe ẹni tí ó like sex ṣó ló yẹ kí o máa dúpẹ́ lójoojúmọ́ pé Ọlọ́run ò ṣe Jésù ò ṣe ó yẹ láàárọ̀ tó bá jí kó o kọrin méje kó o hallelujah 21 lójoojúmọ́ torí oore má lè gbàgbé lọ́lọ́run ṣe fún ìran ẹni ìbájọkùnrin ìbájọkùnrin tó láìkì gbàgàgbàgà size oore ńlá lọ́lọ́run ṣe fún yín ṣé wá lẹ́yìn tẹ́ wá láìkì kí ẹ máa kọ́ṣà máa bá yín sùn ṣáá níṣẹ́ ẹ máa ṣílẹ̀ ayé wá o torí lásìkò tá a wà yìí ní gbogbo ọ̀nà tí nǹkan yẹn bí nǹkan yẹn ṣe dáa tó bẹ́ẹ̀ náà dídá ẹ̀ kò tó aburú tó ń fúnyàn ní ayé tá a wà yìí aburú tí pé ká ń bára wa sùn tó ń fúnyàn ní ayé tá a wà yìí aburú tó wà ń bẹ̀
ó pọ̀ ju dáadáa tó wà ńbẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tó bá lè mú obìnrin tó jẹ́ pé o gbé sílé tó jẹ́ ìyàwó tó fẹ́, tó bá ti lè kúndùn sẹ́ẹ̀sì jù, níṣe lo ò ríyàwó fẹ́ o, níṣe lo ṣayéwà ìwọ ọkùnrin. Torí kò sí obìnrin tó bá ti láìkì sẹ́ẹ̀sì jù, kò sọ́gbọ́n náà kó má dòkó ń ta. Wàláì tàláì. Mo wo fídíò woman kan, woman yẹn dókítà ni, ìjẹta ni mo ń wò. Ó ní inú àwọn obìnrin 100% tó wà ní ayé tó wà lé ọkọ, ó ní 95% náà ń yàlè. 95%. Dókítà ni kò sí nǹkan tí òun rí o. Ó ní 95% ló ń yàlè, 5% ni àwọn tí ò yàlè. Ẹ mọ̀ kó tó fa àlè tí wọ́n yàn yẹn. Obìnrin mi ìṣekúṣe ti mọ́ lára láti kékeré. Obìnrin ìṣekúṣe ti mọ́ lára láti kékeré. Wọn kò dẹ̀ sí bó ṣe lè ṣe. Ìwọ ọkùnrin tí wọ́n fẹ́ yàwó, tí yàwó ẹ̀ tó yẹ pé ọkọ ń dùn mọ́ tó yẹ pé bá ń bá sì tẹ́ pé inú ẹ̀ ìwọ olúwa náà dùn. Ìyẹn number 1 àkóbá tó máa kó fún ẹ jẹ́ kó máa kó bá ẹ ìwọ ọkùnrin yẹn. Àkọ́kọ́ ni àrùn tó wà ń ta ní ìsìn nípasẹ̀ ìbálòpọ̀. Mo fẹ́ lọ sọ pé HIV ní nǹkan tó ìfí ẹ̀. Ṣé láwọn ọ̀rọ̀ tó wà ń ta ń sìn? Yeyeye. Wọ́n ti pọ̀ jù. Náà lè tá àtẹ̀ gbórúkọ ẹ̀rí tó ń jáde pé nípasẹ̀ àìgbára wa sùn yìí náà fi ń kó. Wọ́n ti pọ̀ jù. HIV ló wá ṣé pé HIV ní ìsìn àwọn tó ń ní wọ́n wà láàrin wa, wọ́n ń gbádùn, wọ́n wà òkè, wọ́n ń lo oògùn wọn. Àwọn kan wà tó bá ti kó báyìí kò sí oògùn o, kò sí oògùn o. Ìyẹn ní èkejì nípa ìṣekúṣe òun ni pé ẹni tó lọ bá sùn tó jẹ́ pé àwọn oníṣẹ́ ibi tó bá ṣe fún ẹ á fà fẹ́ẹ̀tì ọkọ ilé ẹ̀. Torí àwọn ọkùnrin kan wà bẹ́tẹ́ pé àwọn obìnrin tó bá ti rí pé ó wà nílé ọkọ wọ́n máa ń bá sùn, wọ́n mọ nǹkan tó rí tó fi ń ṣe bẹ́ẹ̀. Kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ ẹ̀yin tẹ́ wà ní ọkọ tí àwọn ọkùnrin tẹ́ ń nálè yẹn, àwọn tẹ́ yàn lálẹ́ ò nífẹ̀ẹ́ yín, wọ́n kò fẹ́ bá yín sùn lásán, kàn bá yé yín jẹ́, kàn bá yé ọkọ lé yín jẹ́, kàn sọ yín di kòròfo, kó di pé ẹ máa ṣiṣẹ́, ẹ ní lójú ti ṣẹ́, ẹ máa wà níbi tó yẹ pé ẹgbẹ́ yín ní ìbá wà ń bẹ̀ báyìí mílíọ̀nìà ni ẹ máa wà ń bẹ̀, ẹ máa kúṣẹ́ torí wọ́n ti gbà láfíà ara yín lọ nípa ìbálòpọ̀. Bẹ́ẹ̀ náà ni ọkùnrin tẹ́ ẹ bá ń ṣe ìṣekúṣe ìsìn ẹ lọ mọ́wọ́ aṣọ yín awọ́ yín bá ṣọ́ o, kẹ́ ẹ má kórí burúkú tí ń bá ìyàwó lé yín. Ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá fẹ́ ní boyfriend ni ẹ máa gbà tó pọ̀ níyàwó lé mi ajá ni. Kẹ́ ẹ tó jẹ́ kọ́kùnrin kan bá yín sùn ẹ kọ́ lọ ṣe test kó wo bí kó lọ ṣe gbogbo test tó yẹ kó ṣe, kó wo pé alálàáfíà ni àbáláìsàn àbí alárùn ni, àbálárùn ni. Kò fọ́nì rárá o, nǹkan tí mo sọ kò fọ́nì o. Nǹkan tó ju àwọn èèyàn ń rí sí nípa àìsàn tó wà ń ta. Ibi tẹ́rù tẹ̀ bẹ̀ mí dé báyìí mi ò fẹ́ àlejò ọwọ́ kan ò lè wá mi wá mọ́. Torí àmọ́ wíìsù nígbà kan aṣẹ́wó nìkan la rò pé ó ní àrùn. Ní ìsìn àwọn obìnrin tẹ́ pé single mother, àwọn obìnrin tó wà nílé ọkọ, àwọn gbogbo ní àrùn yẹn wá ṣẹ́gẹ́rẹ́ sí wọn lára. Àtàwọn ọkùnrin tó níyàwó lé tẹ́ ẹ máa rò pé responsible person ni wọ́n, àṣé àrùn burúkú wà lára wọn, aṣọ náà dàbò. Mo wo fídíò kan ní ọjọ́ kan, ìbẹ̀rẹ̀ mo ti mọ̀ pé àwọn obìnrin àti tán, ọdún máa yẹ ká tán àti tán o. Ẹ̀yin ọkùnrin ẹ mọ̀ kọ́ tẹ́ ń ṣe o. Wọ́n wá pè ṣé mọ̀ pé tẹ́ bá mọ̀ mí dáadáa, ẹ̀yin tẹ́ bá ti mọ̀ mí ní nǹkan bí 6 years ago tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ online, kó pé mo bẹ̀rẹ̀ sí ní taṣọ ọgọ́ tó pé mo máa ń taṣọ níbi iṣẹ́ mi tí màá wá tà ní online. 6 years ago ẹ lọ wo pé ẹ má lọ pé ní ìsìlẹ̀ ń sọ̀rọ̀ obìnrin, ẹ lọ wo ọ̀rọ̀ obìnrin lèmi máa ń sọ tó mo mọ̀ pé àwọn obìnrin lápá ilé ayé jẹ́ jù. Ẹ lọ wo ìgbà tí mo bẹ̀rẹ̀ báwo bí ṣe ìkúṣe lèmi máa ń sọ jù.
torí tá bá ní ká kólẹ̀ ká dálẹ̀ ká túṣà ọkùnrin ṣèṣekúṣe o bó ṣekúṣe àwọn ọkùnrin wọ́n máa ń gbé sójú ṣé ara àwọn obìnrin tó ń ṣèṣekúṣe wọ́n ń gbé sójú ìmájọ ọwọ́ tó wà lé ọkọ tó tún yàlè kí ló dé tó fi ń yàlè mo máa sọ fún yín pé tí ọkùnrin bá ṣe tí ó bá fẹ́ yàlè tí ó bá yóò yàlè àbọ̀ṣekọ tó dùn ẹ̀ tágbẹ́ èmi náà ṣe tèmi no tó bá fẹ́ pé o fẹ́ ṣe dáadáa irú ọkùnrin yẹn fi sílẹ̀ torí ó ń wa iná sí rẹ̀ lórí mi o ò lè wà lábẹ́ ọkùnrin kó máa yàlè kó ṣoríire o ò lè wà lábẹ́ ọkùnrin kó máa yàlè káwọn ọmọ ẹ ṣoríire mo ti máa sọ tipá kì í ṣọ̀rọ̀ ọdún yìí kì í ṣe 6 years ago ẹlẹ́wọ̀ show mi so ó wá wà online lọ́jọ́ yẹn ẹ̀ tí ẹ máa sọ̀rọ̀ ní online ó máa sọ̀rọ̀ ó kó àtòbò irú máa ẹ̀kọ́ bá pè tó bá ní àìtí mi ẹ ṣé gan-an forúkọ bá àìtí ẹ láṣẹ ẹ ṣé gan-an ẹni tẹ́ gbé fún mi yẹn òun gbádùn ẹ̀ ó sọ́ọ̀kì mi èmi náà sọ́ọ̀kì ẹ̀ ó wá ní báwo lè ṣe lọ́sẹ̀ wà ń bẹ̀ lọ́wọ́ ẹ jẹ́ mọ̀ yìí pé màmá yìí ilé ọkọ ló wà ẹ ó ní ìgbà tó máa sọ ní ẹni ẹ wá ní ẹyin tó bá ní pé kó kú òlé ọkọ lọ́bẹ̀ sí ní gbé àwọn obìnrin tó bá ní kí obìnrin yẹn kú òlé ọkọ ó ṣe máa kú òlé ọkọ tó nice ọkọ tó wà caring tó ń tọ́jú ọmọ tó ń tọ́jú ilé tó jẹ́ pé èèyàn gidi ni òun ò lè fi ilẹ̀ o ṣùgbọ́n kò lọ máa torí kò lè ṣe kò ní àlàáfíà ara ní ọkùnrin yẹn tó mo rò pé ó ti ní àìsàn kan lára tẹ́ pé kò lè jẹ́ kí nǹkan ọmọkùnrin ẹ̀ lè mọ́ ẹgbẹ́ torí ọlọ́run lójó tí ọkọ àtìyàwó fẹ́ra kí náà sọ̀rọ̀ jẹ́ is it not better for worse ọjọ́ tí ara bá le fún ọkọ ẹjọ́ wà ọjọ́ tí ara bá le fún ìyàwó kẹjọ wà ọjọ́ tí ara bá le fún ọkọ àtìyàwó ẹ gbọ́dọ̀ jọ wà ní bóyá ó lè ṣe àbí kò lè ṣe mọ́ kò kàn ẹ́ mọ́ o gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ ni torí ọjọ́ tí ẹ máa ṣe ìyàwó tó máa so yín pọ̀ nǹkan tó ń sọ fún ẹ̀ méjèèjì nìyẹn nǹkan tí ọkọ obìnrin wá sọ pé gbogbo obìnrin tí ọkọ yóò bá lè dóyin dáadáa tí ò bá lè ṣe dáadáa ẹ wá kó ń bá yín wá ẹni tó máa dóyin ọjọ́ ẹ̀ mo wò báyìí àtọ́jọ́ ẹ̀ ni mo ti wò pé wúmà yóò ṣe èèyàn alálàáfíà so èèyàn ní ọkọ sílé òde rí ọkùnrin yẹn dá ní ọjọ́ ọmọ ọdún mélòó ni màmá yẹn ìgbà tó máa sọ ọmọ ọdún 62 years ọkọ ẹ̀ 68 ẹ jọ kí ni ọmọ 62 years tó ń wá nínú à ń bára wa sùn ìbásùn tí ọkọ ẹ ti bẹ́ẹ̀ sùn láti bí bóyá kájà fẹ́ ọkọ ẹ ní age of 30 years nǹkan tẹ́ ẹ ti fi bí 32 years ṣé kò tí ì tó kórùn sí yín wá sọ pé ní ìsìn ló gbọ́dọ̀ máa gbádùn ẹ̀ so ò lè fọkọ ẹ lẹ̀ o ní láti lọ sí ìta lọ máa ṣe kó máa padà wálé kó lè máa tọ́jú ẹ̀ kó lè máa tọ́jú ọmọ ègún lẹ́ ń wà sórí ẹjọ́ torí ọlọ́run ègún lẹ́ ń wà sí orí tí ọkọ ò bá lè ṣe tó bá mọ̀ pé ó ní ẹlá pé kò ò lè bá gbé mọ́ fílẹ̀ lọ bá ẹni tó lè gbọ́ ẹ́ jìgìjìgì ó lè wà nínú ẹ̀ṣẹ̀ kó ní kó rẹ̀ fẹ́ máa pọ̀ sí ó lè wà lábẹ́ ọkùnrin yẹn kó ní pé ó fẹ́ lọ máa ṣe ó nítorí pé o sì nífẹ̀ẹ́ ọkọ ẹ ọ̀yàn gidi lọ́kọ ẹ ọkọ ẹ wà kẹrin ọkọ ẹ ṣe dáadáa fáwọn òbí ẹ ó ṣe dáadáa fáwọn ọmọ so ò lè fi ilẹ̀ iṣẹ́ tó máa fi ilẹ̀ ńkọ́ wàá fi sílẹ̀ wàá lọ máa ṣe níta kódà kó jẹ́ pé báyìí ni tí ò gbérí mọ́ ẹ gbọ́dọ̀ bóyá o máa fọ ọrùn sí abẹ́ ẹ̀ ni bóyá o máa fi dáná o máa fi rin abẹ́ ẹ̀ ni tí wọ́n náà máa fi dà bó ṣe kó rí nìyẹn o ṣùgbọ́n ayé ti bàjẹ́ òun lè máa fi rí pé ayé àwọn ọmọ wọn ò ń dáa òun lè máa fi rí pé ayé àwọn gan ò lè settle because ẹlẹ́dàá ọkùnrin yẹn ò lè ṣàdúrà òfin ilẹ̀ ẹni tó ti ṣe dáadáa fún ẹni tó ti lè ṣe dáadáa tó ti gbẹ́ jìgìdì tó fi bí gbogbo ọmọ tó bí ó wá dípò di kọ̀ǹdẹ̀ ó wá fi ilẹ̀ ó wá ní pẹ́pẹ́ sí o ó fẹ́ lọ síta a ti gbọ́ pé láìfọ àwọn ọkùnrin lè fẹ́yàwó méjì ó lè fẹ́yàwó mẹ́ta ẹ fọ àwọn ọkùnrin lẹ̀ ìdájọ́ ìyẹn kò sí lọ́wọ́ wa kò yẹ yín àwọn obìnrin ò ní right láti fẹ́yàwó méjì pọ̀ lẹ́ẹ̀kan náà tó bá fẹ́ ṣe tí àkọ́kọ́ yẹn lẹ̀ kó o lọ pẹ́kẹ́jì ilé ayé ò le rárá ṣùgbọ́n ẹ̀ nílé ṣe ẹ fẹ́ wà lọ́dọ̀ ọkùnrin yẹn kẹbẹ̀rẹ̀ sí máa ṣe rubbish ajá ni obìnrin míì níta o ọlọ́run bá ń gbọ́ ajá ni obìnrin míì níta ẹ wo ẹ má jẹ́ pa ọ́tọ̀ yẹn ọkùnrin ẹ má yẹ kí n banú yín jẹ́ gbogbo ọmọ tẹ́ ẹ bá bí ẹ bá lọ ṣe DNA test ká ẹ tó lè ẹ kò sí kẹ má rẹ̀ lè tó jọ máa lè nú ọmọ yín tó ló burúkú ni wọ́n
wọ́n mú kíní yẹn bí iṣẹ́ ni pé mo ṣe wà nílé ọkọ yìí ni ò dá mi dúró mo gbọ́dọ̀ ní alẹ́ náà ọkùnrin ló gbọ́dọ̀ wá bá mi sùn ìyàwó ọkọ mi ò ní mọ̀. ibi tó obìnrin dé wíkẹ́ẹ̀dì dé ọkùnrin ló máa ń ṣe ṣìnà tí obìnrin máa ń ká. ṣé àárín obìnrin tó bá ń ṣe ṣìnà kí ọkùnrin tó lè ka mo fi Ọlọ́run bá ṣe lẹ́rìí àbí táṣìírí ẹ̀ bá tú níbi tó máa pretend dé yéé níbi tó máa pretend dé àti tí àṣírí Ọlọ́run bá fẹ́ mú nìkan ló kù. ṣùgbọ́n ọkùnrin tókùnrin bá bẹ̀rẹ̀ sí ní ṣe ṣìnà lé ní ìwọ obìnrin tó bá jẹ́ ọlọ́pọlọ wàá mọ̀ ọjọ́ ẹ̀ ló ti máa mọ̀ ọ̀tọ̀ obìnrin láyé torí ìgbà yẹn gan ló máa gbábẹ́ fún ẹ ó bá lọ fẹ́ bá sùn lẹ́ẹ̀mẹ́wàá àgbà tó bá lọ fẹ́ bá sùn lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún àgbà gbogbo ìwé òní yàtọ̀ kódà kó o lè má bàa fúnra á tún ṣe dáadáa ju tàtẹ̀yìnwá lọ pé kó o tẹ̀ ìfọkàn sí ẹ̀yin obìnrin ẹ lọ ṣọ́ra yín gbogbo eléyìí ṣe rí pé ìdájọ́ ti wá dé bá ìdájọ́ lélẹ́yìí torí àwọn àrùn tó wà ń ta ní ìsìn ó ti gbẹnu tán ìdájọ́ ti wá dé ṣé rí ayẹ̀pọ̀ ń gbọ́mọ àlè fún yín ẹni tó bá gbọ́mọ àlè fún ní ìsìn ó ìṣoríire ó ì ní lọ́ọ̀kì o eléyìí tó ju ọmọ àlè lọ òun náà ń gbé bọ̀ wá bá yín o òun ní oríṣiríṣi àrùn tó wà ń ta o òun lóríṣiríṣi àrùn tó wà ń ta mo fọlọ́n bẹ̀ yín ṣé ìdáhùn ìdá pé wọn ò tí ì sẹ́dá pé máa ní mo láìkí láti máa sáàkì tí n bá ti sáàkì èèyàn ẹ lọ ṣọ́ra yín ẹ máa lọ ṣọ́ra yín ṣé láwọn kan tẹ́ pé ẹ bá lẹ́nu wọn bí báyìí á dàbí pé ìṣínú bí ìbẹ́ ó bá gbà kí orú obìnrin bẹ́ẹ̀ kó gbẹnu sí nǹkan ọmọkùnrin ẹ sọ pé ó ti lọ ẹ sọ pé ó ti lọ kò sí oògùn ẹ o kò sí oògùn ẹ o bó o ṣe máa bá kú nìyẹn hiv olóògùn o àwọn àìsàn kan wà ní ìsìn màá kọ gbẹ jáde tí n bá máa padà lọ́jọ́ mi màá ọ toríṣi méje mo kọ́lẹ̀ mi mú dání mi ìrántí mo wá ni mo kọ́lẹ̀ ní ìjẹta tí mo wò mo kọ́lẹ̀ báyìí hiv nìkan ló ìṣe gbọ́ tí pé tí wọ́n bá ní tẹ́ pé ó ì máa gbáyé ṣé àwọn mẹ́fà tó kù ẹ lè rí ayé gbé o ẹ fẹ́ dí bẹ́ẹ̀ lọkùnrin náà ẹ máa gbogbo rọ́bìṣì tẹ́ ń ṣe yẹn Ọlọ́run gbogbo ló mọ̀ọ́mọ̀ da àwọn àìsàn ẹ̀ síta fún ẹ̀yin oníṣekúṣe obìnrin àti oníṣekúṣe ọkùnrin kí ayé yín lè bàjẹ́ kí ẹ lè kórè iṣẹ́ yín gbogbo àwọn tó ń bá yín jẹ́ online tó ní pé ẹ gbọ́dọ̀ ní ọkọ kẹtù lọ́ọ́ máa yàn lè mi àti láńjẹ́ bàtà mi rò pé wọ́n tún ṣe eré ẹ̀mọ́ because àwọn náà gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ojú kan tì wọ́n láti wá jáde pé kẹ́ máa fẹ́ra yín kẹ́ máa ní àlè mi ò gbọ́ rí online ni mo ti gbọ́ kí obìnrin náà jáde báyìí kó dẹ̀ máa sọ pé ẹ̀yin tẹ́ wà nílé ọkọ o ẹ wá kí bá yín wá lè tó máa bá yín sùn ẹ wá ní ká àìsàn má pọ̀ ń ta àìsàn ti pọ̀ ń ta ó ti pọ̀ níta ju bẹ́ẹ̀ ṣe lérò lọ ẹni kó lọ pọ̀ra yín mọ́ àwọn ìyá wa tí ọkọ máa ti kú mo máa ń tẹnu mọ́rọ̀ yẹn wọ́n ò dẹ̀ ní dókó wọ́n dẹ̀ máa farabalẹ̀ tọ́jú ọmọ náà sọ pé tẹ́ ẹ̀ bá dókó àìsàn kan náà máa ṣe yín o irọ́ ni a ló máa dán sìn ṣé a rí àìsàn níbi tẹ́ ẹ ti ń do àìsàn tó máa bá yín sìn ó máa ju pé kẹ́ fira yín lẹ̀ kẹ́ máa domi sórí kẹ́ máa jẹun tó dáa kẹ́ lògùn tó dáa kẹ́ wà ókè kẹ́ tọ́jú ọmọ yín kẹ́ ṣiṣẹ́ kẹ́ lè jèrè iṣẹ́ ọwọ́ yín àìsàn tó wà ń tà ń sìn wọn bá yàn sọ mọ́ o òwe tó bá ti tó ń sọ fún iná online pé kẹ́ lọ máa yànlè tẹ́ bá ti wà lóko kẹ́ lọ máa tọkàn yóò bá ti lálàáfíà tí ó nǹkan ọmọkùnrin ẹ̀ tí ò tóbi tí ò ka yín gbé kẹ́ máa bọ̀ kẹ́yìn náà tí àgbàlagbà dàgbà má dànù ìyá 62 years kó máa sọ pé òun gbádùn ọmọkùnrin tẹ́ fún mi yẹn o ó lá pléètì mi orí òun dàrú ọ̀rọ̀ yẹn tí ń bá gbọ́ ó máa ń dàbí pé ó máa ń ní bó ṣe é ṣe lára mi ẹ lọ kó ṣì kúrò kí ẹ lọ ẹni tó bá lé ọkọ ẹ máa pọkọ ẹ ṣàkíyèsí kọ́ńdọ̀mù ò rán mọ́ o kọ́ńdọ̀mù ò rán mọ́ wàláì àwọn àìsàn yàtọ̀ sí HIV yẹn àwọn àìsàn míì tó wà ní tàwọn ní kọ́ńdọ̀mù ò rán mọ́ Ọlọ́run bá ń gbọ́ so èmi gbogbo àwọn tó ń súnmọ́ mi yàtọ̀ sí online gbogbo àwọn tó ń súnmọ́ mo máa ń pè tí mo máa ń sọ fún wọn pé ẹ jọ̀ọ́ o ẹ má yan àlè o ẹ jọ̀ọ́ o ìwọ tó bá jẹ́ ìbò ọmọ mi dápẹ́ ọkùnrin kan dápẹ́ kò tiẹ̀ láìkẹ́ ọmọ obìnrin gan mo mọ̀ pé àwọn ọmọ mi kò wọ́n gbogbo dáadáa yẹn ẹni bí ni èèyàn máa ń jọ gbogbo ọmọ mi kò sí ẹni tó yan olórí burúkú nu wọn tó yan jákó jẹ bọ́tà gbọ́dọ̀ tún máa sọ sí wọn létí
tó bá ní obìnrin tó bá ń wá ẹwà tó wípé ó ti rí ó ń ṣèrànù má tẹ̀lé. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ìyá tó wà nílé ẹ bá mi sọ fún àwọn ọmọ yín ní pàdánù àwọn ọmọ wa o. Nǹkan ti dé o, nǹkan ti dé o ní àrùn ìbálòpọ̀. ẹni tó bá wà online nǹkan ń bẹ, nǹkan ń bẹ. Ọlọ́run má yẹ kó lè máa ti ń gbàbọ̀dé o. Lágbà lọ́wọ́ Ọlọ́run àwọn la máa jèrè iṣẹ́ ọwọ́ wa o. Àìsàn tí ò tó nǹkan kò ní gbẹ̀mí wa lọ. Mẹ́rin la fẹ́ kà ní Adépèlé. Nǹkan mi oníkálùkù ló ń fèsì pọ́blẹ́mù ẹ̀. Ẹni tó wá sọ pé ìbálòpọ̀ ìṣẹ́jú kan lẹ́yìn tuntun kú ilé. Ṣé ẹ̀rí pé irú èèyàn bẹ́ẹ̀ bá kú gan kó tó kú gan á máa blame àwọn máa yẹn kó tó kú máa ti ọ̀rọ̀ tí mo bá lọ máa ti padà kú o. Máa tíyàwó ẹ̀ tó kó àrùn bá yẹn ó ti padà kú. Mo lè ti sọ̀rọ̀ kọjá ó ti padà kú. Màmá yẹn ò ná ọmọ sáyé mọ́. Lédì yẹn ọjọ́ tó máa kú tó ti mọ̀ pé ọkọ máa kú ló ti kọ́ àwọn ọmọ mẹ́ta àtọmọ àtìyá. Wọn ò rí wọn dè ní mọ́, wọn ò rí wọn dè ní mọ́. Ó ti sá lọ, ó ti kọ́ àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. Òun náà ó ti fèrè ge. Ìyá náà kó sí kolobo. Ẹ̀yin ìyá ẹ máa bá àwọn ọmọ yín sọ. Ẹ bá ti rí pé ìyàwó kan ó nà ṣẹ̀gẹ̀rẹ̀ ó ṣe ṣìnà ẹ ti lè jáde kẹ́ tó lè jáde ẹ kọ́ lọ ṣe tiles. Mo fọlọ́run bẹ̀ yín o. Ẹ̀yin ọkùnrin náà ẹ má sọ pé mo ní láti fẹ́yàwó méjì, mo ní láti fẹ́yàwó mẹ́ta. Ẹ má lọ kó burúkú báyàwó lé yín. Kẹ́ ẹ̀ náà kẹ́dẹ̀ fún ayín ní brain. Ẹni tẹ́ bá fẹ́ bá lò ẹ kọ́kọ́ lọ ṣe tiles. Mo fẹ́ mọ bí bó ṣe wà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ayé ti gbà bẹ́ẹ̀. Ìyá yẹn ti di àgbọn alẹ́. Ó ti ká eyín ọ̀kan ìyá oníyá. Ó ṣe jẹ́ ilé tí màá yẹn fà gbùrùgbùrù ní àmì tó fẹ́ jogún ẹ̀. Torí àtọ́jọ́ ẹ̀ ní ìsìn ìgbà tí màá tó ń sin nìyá ti padà lọ sílùú. Wọ́n ti lé yẹn pa ni àti ṣọ́ọ̀bù everything wọ́n ti bẹ̀ pa ni. Lágbà lọ́wọ́ ẹrú èmi àti òní gbàbọ̀dì. Ẹ fi eléyìí kọ́gbọ́n o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́. Ẹ̀yin ìyá mi ẹ jọ̀ọ́. Ẹ bá ọmọ yín sọ̀rọ̀. Ẹ̀yin ìyàwó lé ẹ jọ̀ọ́. Ẹ yé ṣe òṣì. Ẹ dáwọ́ òṣì ṣíṣe dúró. Ẹ̀yin ọkùnrin náà ẹ stop òṣì. Ẹni tó bá mọ̀ pé ẹ máa yàn lálẹ́ ẹ lọ ṣe tiles. Ẹ bá dẹ̀ ti mọ̀ pé ẹni tí ẹ yàn lálẹ́ yẹn ó tún yànnà mí lálẹ́ ẹ yàn dẹ̀ ẹ lọ fèsì ìyàwó lé yín. Ẹ bá dẹ̀ ti ń wò ṣé ẹlẹ́yìn ọkùnrin kan wọ̀ tẹ́ pé ẹ gọ̀. Ṣé níbi irúkọ báyìí trust nobody. Kò sí obìnrin tó bá ti like sẹ́ẹ̀sì sẹ́ẹ̀. Ó wá ríyàn gbé sí ẹ létí pé ẹ wo ìyàwó yín o. Ó yẹ kó o lè bọ́bọ̀ ọkùnrin yẹn jà pé àkórí bẹ́ẹ̀ o. wàá jókòó á máa ṣọ́ obìnrin yẹn pé kó wàá mú báyìí. But àgọ̀ ló pọ̀ jù nú àwọn ọkùnrin mi ẹ má bínú o. Àwọn ọkùnrin kan wà tẹ́ pọpọlọ wọn pé bọ́tá bá kó wọn lẹ̀ wọn kù. Ṣé ẹ̀yin ọkùnrin tó pé yẹn ẹ̀yin lẹ máa lórí ayé gbé? Ṣé ẹ̀yin ọkùnrin tó gọ̀ yẹn tó bá ti wá kó àrùn bá yín tẹ́ bá ti wá kú tẹ́ ti dé ọ̀run ẹ wá máa rántí pé kẹ́ tó kú ẹ máa rántí pé nídìí kó dẹ̀ máa ń sọ̀ lọ́run láyé o Kẹ́mi Bùkọ́lá o Kẹ́mi o ó dẹ̀ ti sọ́rùkọ báyìí rí o ẹ máa rántí. Ṣùgbọ́n lágbára lọ́wọ́ Ọlọ́run ní fi ọ̀rọ̀ wa ní fi kọ́gbọ́n o bó ṣe rí nìyẹn. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ wo nǹkan tí mo wọ̀ ẹ́ ó ní ẹlẹ́ni yárìngì o ó ní o títà ni o bó ṣe ẹ̀ máa fi ní 18,000 ẹ̀ máa fi Brazilian gold eléyìí hàn yìí. Brazilian gold wa wọ́n wà òkè ẹ̀yin tẹ́ ẹ̀ bá láìkì kan tó halẹ̀ tó le ẹ bó ṣe fine ẹ pè mí. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.